Atawewe fohùn tó lágbára ránṣẹ́ lórí ọ̀rọ̀ tó ń lọ ní Nurtw láàrin MC Oluomo àti Tafa Sego. Ó lágbára ò, ṣé ẹ rántí pé ní mẹ́sàn-án mẹ́wàá ni Atawewe ń kí Tafa Sego nínú fọ́nrán kan tó jáde lórí ìkànnì yìí tó sì fi àwọn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí MC Oluomo gẹ́gẹ́ báwọn èèyàn ṣe gbàgbọ́. Wọ́n ní ọ̀rọ̀ kì í jẹ́ tẹni kéèyàn máa mọ̀. Ọ̀rọ̀ míì ló tún wá ń jáde yìí ó tó ń jáde mẹ́sàn-án mẹ́wàá. Ọ̀rọ̀ yìí sì lè fa wàhálà gidi nítorí pé ọba kì í pé méjì láàfin lóòótọ́, ìjòyè lè pé méjìlá. Àmọ́ Atawewe nú fọ́nrán yìí ó ti ń pe Tafa Sego ní ọ̀gá tuntun bó tilẹ̀ jẹ́ wípé MC Oluomo ṣì wà lórí àlééfà lóòótọ́. Wọ́n ní MC Oluomo náà ló máa jẹ president l'Abuja, àmọ́ ọ̀rọ̀ bá bòmíì yọ. MC Oluomo ò tí ì jẹ́ president l'Abuja, Tajudeen Baruwa ló wà ńbẹ̀. Ó sì wà lórí ipò chairman lẹ́kọ̀ọ́ fún Nurtw. Wọ́n sì ti ní incoming chairman ti wà ńlẹ̀. Báwo lọ̀rọ̀ ṣe máa jẹ́? Kí ni Nurtw ń ṣe lórí ọ̀rọ̀ yìí? Kí ni ìjọba ń ṣe lórí ọ̀rọ̀ yìí? Àmọ́ ẹ gbọ́ ohun tí Atawewe sọ. Àwọn èèyàn ti ń sọ pé àtẹ́nù ni Atawewe ṣe pẹ̀lú orin tó ń kọ àti ọ̀rọ̀ tó fi ń ránṣẹ́ yìí láàrin MC Oluomo àti Tafa Sego. Ẹ gbọ́ ohun tó sọ kẹ́ wá sọ bó ṣe rí lọ́dọ̀ yín. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. Everybody wa tá a bá jáde, tá a bá di sọ̀rọ̀, wọ́n yẹ ká mọ̀ pé ohun tó mú wa sọ̀rọ̀, àrítán, àwọ̀ ọ̀tún, àwọ̀ òsì, àwọ̀ wájú, àwọ̀ ẹ̀yìn. Torí ẹ̀yin tẹ́ máa ń lọ sọ́ọ̀nláìn, tẹ́ ẹ máa ń ṣègbèfé eléré pọ́n tẹnu jẹ, wọ́n sọ̀pọ̀tì ẹnìkan ló yẹ kó tẹ̀lé. Irú eléré bíi tiwa, àtẹnujẹ kọ́, èyí tá a bá ti mọ̀, àdéhùn làdéhùn, ibi tá a bá ti fọ̀rọ̀ sí. Jẹ́ kó wà bẹ́ẹ̀, ẹnìkan kì í jẹ kílù fẹ́ jẹ tiẹ̀ bọ́lẹ̀ kélé yìí bọ́ síbẹ̀ kóun náà bọ́lẹ̀ kó gbé fẹ́lẹ̀ yìí bó ṣe wà nìyẹn. Tó bá ti ń dológun kó lọ́ wáyé mọ́yà a máa kí o máa wáyé mọ́yà tá a bá ti ṣe sí ẹ ṣe sẹ́lòmíì. lọ́wọ́ kan anádọ́láwọ̀ igi ti dá ẹ̀yà ti fò. ẹjọ́ eléyìí kó máa yọ ní kálukú wa. Ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o. Ṣé ń gbọ́ àwọn ohun tó ń jáde lẹ́nu Atawewe? Ó lágbára. ibi abẹ́jọ́ fọ̀rọ̀ sí ibẹ̀ náà ni kó dúró. Ìgbà tí mo ní mo máa wá kọrí ń bí sẹ́ríkẹ́ mo wá ibi àfọ̀rọ̀ sí nìyẹn. Tí bá ní mi ò ní wá ẹ̀yìn ní débi kẹ́ ẹ̀ bá mi ò ní máa wà lóyìnbó kẹ́ lọ bá mi lágége. Kò dà bẹ́ẹ̀ wẹ́wẹ́ ìyẹn ò dà mọ́ ọmọlúwàbí. Ó dà ká sọ̀rọ̀ bàbá ó lè ká bá bẹ́ẹ̀ ìyẹn ni iyì ọmọlúwàbí. Máa wáyé mọ́yà káàkiri lọ sílé mọ́nà ọmọ ọ̀sọ́. Ó yá ń gbọ́ oyè tó kára wò ó. láyé wọn Tafa Sego bàbá Yomide àdìwá Adékúnlé Tafa Sego bàbá Yomide ó kájú ẹ̀. ìyá Adékúnlé ló kájú ẹ̀. ìjà bàbá ọlọ́yẹ ló tó bẹ́ẹ̀. anádọ́láwọ̀ igi ti dá ẹ̀yà ti fò. Ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o. Ṣé ń gbọ́ àwọn ohun tó ń jáde lẹ́nu Atawewe? Ó lágbára. jámọ́ gbogbo ènìyàn kan láti fi wọ́ ògiri tó jẹ́ pé tí ilé bá ń jó ògiri ò ní sá. ọmọ ènìyàn ló ń ṣàdéhùn Ọlọ́run ló lè ní kọ́ṣẹ́. àyìnmọ́yé wá rí mi lọ́la tọ́lá túbọ̀lá ẹ̀dá tó ń ṣàdéhùn tí ó kì í múṣẹ́ ẹ̀dá pé ẹ má ṣàdéhùn torí bádùká wá ní ẹrù Ọlọ́run ní. oyè tó kára wò ó wàláì ó ti wá kára ẹdẹ ìgbà tára ẹdẹ tó ní sùúrù dáadáa. ọ̀rọ̀ Adékúnlé Tafa Sego mi Ajagun gbadé. lára wájú ẹ̀ka nìyí o. Ọ̀gá tuntun Èkó tuntun mọ́tò Èkó tuntun ọ̀gá anybody àtọ̀gá yín ọ̀gá ẹni lẹ́kọ̀ọ́ ń bí lọ́wọ́lọ́wọ́ yìí
Ajagungbadé òun náà ń sọ àti hùn àti hàn àwọn ọ̀rọ̀ yín. oyè tó kára àwọ̀ ẹjọ́ ni wọ́n ní ọ̀nà wọ́n yàn olóòní náà wọ́n òkè ọ̀nà àbò ọ̀nà. oyè tó kára àwọ̀ ó ti wá kára ẹ̀dẹ̀ ìgbà tára ẹ̀dẹ̀ tó ní sùúrù dáadáa ọ̀rẹ́ Adékúnlé Tafa Sego mi Ajagungbadé. Bàbá Yomi dé ìdùnnú fújì bàbá Àyìnkẹ́. Àdìo kádìo wọ́n kájú ẹ̀. torí pé èèyàn tó bá lónú kan tí ò dalẹ̀ rí. èmi àti Tafa Sego àjọ ń wà àjọ ń ṣe gbogbo nǹkan mo mọ̀rú ọmọ tó jẹ́ kò kì í sọ̀dọ̀lẹ̀ ibi àfọ̀rọ̀ sí ibẹ̀ náà ni kó lọ jẹ́rí ogun tí ó yọ̀ mọ́ àdá ò jábọ́ nǹkan kan ò sẹ́nìkan. ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o ṣe ń gbọ́ àwọn ohun tó ń jáde lẹ́nu Atawewe ó lágbára. ìgboro ọba ṣe fàájì kò sí ṣòro gbogbo nǹkan ti nọ́mà ó yà sọ pé ó ti lọ. ó ti nọ́mà. ó yá gbélé Tafa bí ẹ̀rẹ̀ Tafa bí ẹ̀dá. Tafa Sego bàbá Yomi dé àdìo kádìo. ọ̀rẹ́ kì í yá rẹ̀ wọ́n kájú ẹ̀. ó yá Tafa bí ẹ̀rẹ̀ Tafa bí ẹ̀dá. ẹjọ́ ẹ̀yin lẹ́ ń bẹ ẹ má bẹ tẹ́ bá bẹ ẹ ń pọn lónìí ẹ ń fún lágbára ni tó bá jẹ́ pé ìyá kan bàbá kan òun ló bí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ inú obìnrin láti gbé ẹ jáde tá bá ń bọ̀ wá o ìwọ bá wọn wá tẹ̀lé wọn bá wọn wá tẹ̀lé wọn wàláì tá bá wá láàárọ̀ ìyànà tá bá wá lẹ́sàn-án wọn á ná wọn gan tá bá wá rọ̀lẹ́ wọn á sáré. Tafa wá rọ̀lẹ́ wá sáré tẹ́lẹ̀ níbo ní kọ́ máa wà lóru ẹ sì oyè wá lóru ẹ máa bọ̀ lóru ẹ̀yẹ wá lóru wàláì ibikíbi ìjọba káwa mọ́ ọlánú kan ayọ̀ wa òkè láwọ̀. ìbéèrè tó wá yẹ ká máa béèrè ni pé ṣé ẹ̀bi MC Oluomo ni pé wọn ò tí ì fún láyè lókè gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣèlérí fún gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pé a di pírẹsidẹ́ǹtì Nurtw l'Àbújá o ńgbà tọ́rọ̀ dẹ̀ tí ì rí bẹ́ẹ̀ báwo ló ṣe yẹ kó wá rí báwo ló ṣe yẹ kí wọ́n tó ọ̀pọ̀ àwọn èèyàn náà ni wọ́n ní àtẹnujẹ ni olórin yìí ń ṣe àtẹnu ló ń ṣe pé kí Sego lè máa pè é gẹ́gẹ́ bí olórin kó máa pè é permanently nígbà tí Sego bá dé orí àléfà àmọ́ ṣùgbọ́n ṣé bó ṣe yẹ kó rí rèé oríṣiríṣi nǹkan náà ni àwọn èèyàn ti ń sọ nípa ìgbésẹ̀ tí Atawewe gbé yìí kí lè ròyìn lórí ẹ̀ ṣe rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ drop comment yín lórí ọ̀rọ̀ yìí remember to like share and follow us thanks for watching.